Kí ló ń ṣẹlẹ̀ sí Fẹ́mi Adébáyọ̀ àti bàbá rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Ọ̀gá Bello tó tún jẹ́ Adébáyọ̀ Sàlámì? Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí o? Kí ló fa òkùnfà bí Fẹ́mi Adébáyọ̀ bí ó ṣe gbá bàbá rẹ̀ létí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o. Ọ̀rọ̀ yìí ó so síni lẹ́nu, ó buyọ̀ sí i. Bẹ́ẹ̀ sì ni ìṣó kò ṣeé gbé mì, iyọ̀ sì rèé kò ṣeé tú dànù. Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ rárá. Ẹ wá nǹkan fìdílé kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Ẹ máa bá wa kálọ ká lè fún yín ní kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ náà. Lágbo òṣèré la wà níbí láti máa ń fún yín ní àwọn ìròyìn nípa àwọn Yorùbá actors àti àwọn Yorùbá actresses ní Yorùbá movie industry. Ẹ ṣáà máa bá wa kálọ. A máa sọ ìdí tí Fẹ́mi Adébáyọ̀ tí ó fi gbá bàbá rẹ̀ létí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ Sàlámì. Mo ṣáà mọ̀ wípé ẹ ṣáà ṣì rántí Fẹ́mi Adébáyọ̀ àti bàbá rẹ̀ Ọ̀gá Bello. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní dì í láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé Adébáyọ̀ Sàlámì àti Fẹ́mi Adébáyọ̀ tó jẹ́ ọmọ Adébáyọ̀ Sàlámì, ọmọ rẹ̀ o Fẹ́mi Adébáyọ̀, ó ti sọ wípé ó ní ìdí tí òun fi gbá bàbá òun létí ní inú fíìmù Táíwò ìjẹ́ ìṣèrántí fíìmù yìí. Ó ní wípé olè ni òun ṣe níbẹ̀. Ó sì sọ wípé bàbá òun kò fẹ́ jọ̀wọ́ owó nínú fíìmù náà. Ó ní òun ṣáà nídìí láti gbá bàbá òun létí, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n kúrò lórí sẹ́ẹ̀tì, ó ní òun gbìyànjú láti lọ bá bàbá òun tí òun tọrọ àforíjì ní ọwọ́ rẹ̀, ṣùgbọ́n bàbá òun sọ wípé ó dáa bí ó ṣe gbá òun létí náà torí pé tí ò bá gbá òun létí fíìmù náà kò ní dùn bó ṣe yẹ kó dùn. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rèé. Ó dìgbà.